ẹ ti akéde ó ní fídíò àáfà kan fẹ́ fi wọ̀nyí èyí ló máa ṣò wípé majority àwọn àáfà yìí wọ́n kàn ní VDU ni wọ́n ní CPU ó ṣeéṣe kó má ti yé yín bọ̀ máa láyé yín ẹ já ọkọ̀ fídíò àáfà yìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo wo fídíò arákùnrin láàárọ̀ yìí níbi tí wọ́n ti ń rọ́dù tí wọ́n ti ń against àwọn benefits tí Apostle Abdullahi tí wọ́n list kalẹ̀ wípé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wípé ó jẹ́ fún mankind as a whole. Mi wá expect bí wọ́n ṣe ń against àwọn benefits yẹn pé àwọn náà ti máa ṣe comparison wọ́n máa compare èyí tí Ọbàtálá wọn àbí Ṣàngó wọn tí ó jẹ́ fún mankind ṣùgbọ́n wọn rí àwọn benefits yẹn wọn rí list. Èmi náà wá challenge yín ẹ bá wa dárúkọ nǹkan márùn-ún tó já sí wípé ọmọ Yorùbá tí wọ́n benefit lára Ṣàngó yín lára Ọ̀rúnmìlà yín lára Ọbàtálá yín ká má tí wàá sọ wípé tí gbogbo mankind tí wọ́n benefit látara àwọn àbí gbogbo àgbáláyé. Èmi náà wá challenge yín mo retí èsì lórí eléyìí. ṣẹ́rí ká tó bọ́ sínú agbami ọ̀rọ̀ kí tó fún àfà ilé sí àfà mo bá yín dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Allah wípé akéde rí ọ̀rọ̀ yín rò lẹ́nu torí mo rí pé gbàtẹ́yìn post fídíò yìí kò ní view bọ́ bẹ́ẹ̀ mi ṣe post ẹ̀ sọ́dọ̀ tèmi yìí àwọn èèyàn máa gbọ́hùn yín mo dẹ̀ understand yín wípé akíkanjú yín lákéde odò àṣẹ bẹ́ẹ̀ yẹn I dey know ó máa ń dùn èèyàn lóòótọ́ bọ́ kí tó wọná ọ̀rọ̀ ẹ jẹ́ ọkọ̀ fún àwọn ìyá yìí ní oríkì wọn ìbà fáwọn ìyá tó máa kẹ́sẹ̀ sára ògiri tó ti ṣe sraku kẹ́mtì yẹn tó dé tó máa ń pèèyàn with no phone no sim card mo dé bá àwọn jíbọ́lá tó rẹ̀yìn láì rán mad ẹ jákéde ẹ ó máa tún yà lẹ́nu pé níbo la kéde tún lọ yìí mo sáré yà ní yànà pàjá ni ókè àfà ṣe rí reason tí mo fi sọ pé majority àwọn àfà wọ́n ní VDU wọ́n ní CPU ni wípé wọ́n ní visual display unit ìyẹn ojú tó fi ń ríran but àti wá lè ronú òun ni wọ́n ní ìyẹn ló wá jẹ́ central processing unit kọ̀ǹpútà ń ronú ju ẹlòmíì lọ kò ṣe wípé torí ẹ ti lè sọ èdè Arabu àbí èdè French lèèyàn ṣe fi ń ní làákàyè èèyàn ẹlòmíì lè ṣàmá sọ èdè kankan kó jẹ́ pé àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó síyàn ẹlòmíì tó lọ ka Cambridge mo mọ̀ pé ń ṣàkíyèsí bẹ́ẹ̀ torí tẹ́ bá fẹ́ dá sọ̀rọ̀ lọ́jọ́ míì ẹ gbọ́dọ̀ béèrè pé níbo lọ̀rọ̀ yìí ti ń bọ̀ níbo ló dé níbo ló ń lọ before kan tó dá sí ẹ ń tọ́ sínú ọ̀rọ̀ tó kàn yín ẹ ń tọ́ àfàìmọ̀kẹ́ má sì dìtọ̀ ìbù akéde dìpù gan akéde dàbí àpáta tí Elédùmarè sọ di àpáta tó jẹ́ pé ẹ̀dá èèyàn kan ò lè sọ rí tó lè darí kọ ṣe understand ẹ lọ́mọ yẹn ẹ wá sọ wípé ẹ̀yin expect wípé ká àá máa sọ nǹkan tó Ọbàtálá ṣe fún mankind àfà ṣe ti gbàgbé ni àbí ọjọ́ ṣé kí tún máa rán yín létí ni ọjọ́ wo làwa sọ fún yín pé wọ́n rán Ọ̀rúnmìlà sí mankind ẹ̀yin lẹ fi ilẹ̀ ọdún mo mọ̀ pé ọmọ Yorùbá lẹ́yìn ṣe mo dẹ̀ mọ̀ pé ẹ̀tọ́ mọ́ Arab àwọn tó gbẹ̀sìn yẹn wá bá yín bí ẹ lọ́kọ lọ́hùn ìgbà tí wọ́n bí yín tó kọ́ yín kéwú kò ń ṣọ̀hún létí lọ́kọ́ kéwú wọ́n wá gbẹ̀sìn yẹn láti ìlú wọn wọ́n gbé wá sọ́dọ̀ wá ń bí lẹ́yìn fi wá kọ́ àwọn lọ trespass wá sílẹ̀ tí wá ń bí lọ́wọ́ ń compare nǹkan wọ́n compare sí tí wá ń bí làwọn á sọ wípé nǹkan tẹ́ gbé wá yìí kí ló ti ṣe fún mankind àwa ò sọ fún pé àwa kọ́ la lọ sílẹ̀ Mẹ́kà ká lọ máa polówó Ọbàtálá fún wọn náà afa tún gbé yẹn sí dèdè làkàyè àwa ò ní ìdí question tẹ́ ń béèrè lọ́wọ́ wa àwa ń béèrè wípé before káà tó lè gba ànábì o kí ni ànábì ṣe fún mankind ó lẹ́tọ̀ọ́ sí wa náà àwa fẹ́ rọjà lọ́wọ́ yìí ní ìsìn ìgbà tí mo ra kankan tí mo ta kankan fún yín ẹ ṣe máa béèrè pé kí mo fẹ́ tà kí ni ìgbà tí mo sọ pé mi ò ta kankan fún ẹ máa ṣe máa béèrè pé nǹkan tí mo fẹ́ tà yóò kí ni benefit ẹ̀ fún yín o láì jẹ́ pé mo fẹ́ tà nǹkan fún yín láti bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ fẹ́ tà ànábì fún wa làá fi béèrè pé kí ni nǹkan tí ànábì ṣe fún mankind mo dẹ̀ rí gbogbo nǹkan tí ọ̀gbẹ́ni sọ ó wà ńlẹ̀ wa ẹ dẹ̀ ń béèrè pé kí ni kan ṣẹ́ rí èmi lè ṣàmá lè sọ nǹkan tí Ọ̀rúnmìlà ṣe fún mankind but nǹkan tí Ọ̀rúnmìlà ṣe fún ilẹ̀ wa ó lọ ara àpẹẹrẹ òun ni bíbí tó bí yín sílẹ̀ Yorùbá yìí torí àwọn ẹlẹ́ni àkọ́kọ́ kò sí nǹkan tó jù yẹn lọ kò sí benefit tó tún jù yẹn lọ fọ́mọ Yorùbá èdè tèmi àti ìjọ sọ yìí àwọn ẹlẹ́ni àkọ́kọ́ tó kọ́ sí èdè tó bá rú yín lójú àfà ẹ gba ọ̀dọ̀ bàbá àti ìyá yín lọ kẹ́ lọ béèrè kẹ́ lọ wá mọ̀ sí ẹ lọ béèrè pé báwo lágbolé yín ṣe jẹ́ lótùfẹ̀ ẹ understand èmi kọ́ ti máa sọ fún yẹn kẹ̀pẹ́ ayín lọ́mọ Yorùbá èèyàn tó bá wá súnmọ́ akéde ó máa collect ní jákujàku ni akéde dàbí iná ẹ̀lẹ́tíríkì mo ṣòro gbámú bí iná ẹ̀lẹ́tíríkì èèyàn tó bá gbá mi mú á dára ẹ̀ mọ̀mọ̀nà káì. àwọn gbogbo èèyàn ní ohun ọ̀sán mo sọ. ẹ ò pé gbogbo èèyàn ní nǹkan tẹ́ bá ti sọ fún lẹ́bìlì pé kíní tẹ́ bá dọ̀dọ̀ akéde kí ló wà lọ́pọlọ yín lakéde fẹ́ gbé wò kò ń ṣe kọ́tẹ́ kànúwé tó yẹ pé láti inú dá àti create nǹkan láti ọpọlọ yín nǹkan tí ìwé bá sọ lẹ máa publish fáwọn tó kù
ànábì báàgì sọ̀rọ̀ igi dẹ̀bẹ̀ tí ní lọ bá ànábì ẹgbẹ́ sí dédé làkàyè nǹkan tó lè sọ fún ọmọ primary 2 wọn ní daddy you are stupid for believing this kind of story ó dàbọ̀.